mo dúpẹ́ fún ọba Elédùmarè tó ṣọ́ mi lọ ní ọ̀tẹ̀ tó kọjá tó tún wá ṣọ́ mi padà wá sórí ètò lénìí bàbá tó tó bàbá ni bàbá tá à ń láti máa dúpẹ́ fún nígbà gbogbo. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi o, èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ́ mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọ́mọ àròbí ọmọ àtòrè. Ṣé láfíà ni mo bá gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò? A dúpẹ́ fọlọ́run ọba òkè wípé à ń lù ó ń dún à ń ṣe ó ṣeé ṣe. Ọlá Ọlọ́run ọlá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ni. Ètò Gbajúmọ̀ lètò tí mo mú wá fún yín, ètò tẹ́ fòun tẹ̀lú ni. Àlejò wa lórí ètò lénìí àgbàlagbà òṣèré ni wọ́n. Nígbà táwa ti ẹ̀ ń dàgbà máa ń wò wọ́n báyìí, bàbá yìí ní kí ni nǹkan táwọn olóyìnbó ń pè ní action. Wọ́n ní lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Bo ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn? Báwo ni wọ́n ṣe rìn pàdé iṣẹ́ tíátà yìí? Ìrìn àjò wọn àti bó ló ti bẹ̀rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lèmi ní fún wọn. Àwọn náà jẹ́ kó máa yé mi pé gbogbo nǹkan tá a bá fẹ́ béèrè pátápátá làwọn máa dá wa lóhùn. Ètò tèmi mo mọ̀ ipá kí pọ́pọ́pọ́, mo mọ̀ ipá dùn, ṣé ẹ̀kọ́ la fẹ́ kọ́ ni, ṣóye la fẹ́ gbọ́ ni, gbogbo ẹ̀ pátá ló máa pé lórí ètò lénìí. Ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ ká àlejò mi kó máa wọlé bọ̀ báyìí ká dẹ̀ bẹ̀rẹ̀ ètò Gbajúmọ̀ ní kíákíá. Àlejò mi máa wọlé bọ̀. Ṣèwé ó yìí wà ń bẹ̀ ní sẹpẹ́sẹpẹ́. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ kúlé o. Àwọn aráalé ń kọ́. Wà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa mọ̀ nìyẹn. Akúkó lè dá tí gbogbo wa ń bá káàkiri. Àbí. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Adawale Abdul Rasaq ni orúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Ẹ̀yin aráalé mo kí yín o. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìgbà tí ẹ ti ń dúró tì wá. Bàbá, ìlú wo gan ni a bí yín sí? Ọmọ bíbí ìlú wo ni bàbá àti ìyá yín? Ìlú Ìbàdàn ni ìlú mi. Ìbàdàn ni bàbá mi. Ìbàdàn ni ìyá tó sì bí mi. Ọmọ Ìbàdàn ni mi. Agboolé ibo ni tiyín ní Ìbàdàn? Wọ́n ń pe agboolé wa ní agboolé Alukoso ní Ìbàdàn. Agboolé Alukoso. Bẹ́ẹ̀ni. Báwo ni wọ́n ṣe máa ń kì yín ní agboolé yín? Ọmọ Oníkòyí ni wá. Èkó ọmọ àgbọn yàn. Ṣe rí àwọn Yorùbá máa ń sọ wípé ogun àjàwẹ̀yìn ló máa ń mú ilé Oníkòyí wù mí wá. Ogun ojoojúmọ́ ní múlé bàbá wa sún wọn lọ. Ẹ jẹ́ ara fún wọn lẹ́yìn. Àwọn bàbá, báwo lẹ ṣe kékeré yín? Ṣé ẹ lọ sílé ìwé? Ṣé ẹ kọ́ṣẹ́ ni? Àbí báwo gan tún ni ìrìn àjò tíátà báwo ló ṣe tó bẹ̀rẹ̀ fún yín? Ṣé rí ìrìn àjò tíátà mo gbọ́njú bára mi nínú ẹ̀ ni. Torí bàbá tó jẹ́ àbúrò bàbá mi, bàbá alàgbàsùpọ̀ kò sí mánì tí wọ́n máa ń pè láládìtú, wọ́n ti kú of recent. Ọ̀dọ̀ wọn ni mo gbé láti kékeré. Tíṣà ni wọ́n, ṣùgbọ́n iṣẹ́ tíátà yìí ni wọ́n yàn láàyò. Wọ́n fẹ́ máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò nínú àsìkò tí wọ́n fi ń kọ́ máa ń wé gan. Ọ̀dọ̀ wọn ni mo gbé láti kékeré. Mo dẹ̀ gbọ́njú pé wọ́n máa ń lò mí, mo gbọ́njú bára mi lórí stage pé wọ́n ń lò mí, mo ń ṣiṣẹ́ yẹn náà ni. Bàbá mi ò ní àǹfààní àti sọ pé àwọn ò fẹ́. Torí even nígbà yẹn gan, àwọn gan ò fi gbogbo ara rí mi. Ṣùgbọ́n tí ọdọọdún tá a bá ti fẹ́ ṣe entertainment wa, wọ́n máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn òṣèré tó bá kópa nínú gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe mọ̀. Wọ́n ní èmi ni ọmọ àwọn. Èmi ni mo dẹ̀ gbọ́dọ̀ lè ṣe ohunkóhun. In fact tipátipá náà fi mú mi. So ìgbà tí mo jáde léwe. Tí dárúkọ léwe tẹ́ lọ fún? IDC ni mo lọ. Oko ni mo ti lọ sí léwe. Lámìní. Ṣùgbọ́n ìgbà tí mo wá jáde léwe, kíní yẹn ti wọ̀ mí lára. Kò sí filẹ̀ mọ́. Gbogbo báwọn òbí mi ṣe ń bá mi sọ̀rọ̀, etí mi ò lọ síbẹ̀.
ṣùgbọ́n àwọn náà ò lágbára àti sáà sọ pé dandan mi ò ní ṣe torí pé àbúrò bàbá mi tó wà ń bẹ̀ ó ń ṣoríire ń bẹ̀ so ìgbàgbọ́ wọn ni pé bóyá ibi tí Ọlọ́run pe ọ̀nà tiẹ̀ náà nìyẹn kò sí nǹkan táwọn lè ṣe sí so wọ́n sáà wọ́n fi gbogbo ara gbà ṣùgbọ́n wọ́n gbà fọlọ́run mo wá ṣe díẹ̀ ní Ìbàdàn mo lọ sílẹ̀ Haúsá bí ọdún 17 ni mo lò ní ilẹ̀ Haúsá gbogbo àwọn àgbààgbà òṣèré àwọn bàbá Ògúndé gbogbo àwọn bàbá Sàlá kankan àwọn tán máa ń gbé fíìmù wá sí ilẹ̀ Haúsá ńgbà yẹn tán bá ti dé Kaduna ni mo ti máa darapọ̀ mọ́ wọn wọ́n á fẹ́ kí n bá wọn lọ sí gbogbo. ọmọ ọdún mélòó lẹ wà nígbà tẹ́ lọ sílẹ̀ Haúsá? mo ti dàgbà gan gbogbo ìgbà tí mo lọ sí ilẹ̀ Haúsá yẹn ń lọ bí ọdún ó ti ń súnmọ́ 40 ọdún torí mo ti padà dẹ́kọ̀ náà láti 87 mo ti padà sẹ́kọ̀ so ìgbà tí mo wà ń bẹ̀ gbogbo wọn máa ń rí akitiyan mi wọ́n wá sọ pé ibi tẹ́ wà yìí kò ní dàbí nígbà tó jẹ́ pé èdè Yorùbá lẹ fi ń ṣe sẹ́tẹ̀ǹsì ṣe máa bọ̀ ní ilẹ̀ Yorùbá mo rántí ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn fún mi níjọ́ náà bàbá wọn ti kú sìn bàbá Ògúngbè bàbá Akẹ́ Ògúngbè náà kọ́kọ́ sọ fún mi ṣùgbọ́n nígbà tí mo ṣáà pinnu lẹ́mìí ara mi pé mo ní láti lọ ọ̀run Adébáyọ̀ Sàlámì ni mo dé sí. Ọ̀gá Bello. bẹ́ẹ̀ ni gbogbo ìgbà ni mo máa ń sọ ìgbà tí mo dé sí ọ̀run wọn ní Èbúté Mẹ́ta ń gbà náà lọ àwọn aṣọ tó jẹ́ olórí aṣọ mi tí èèyàn lè wọ̀ kó wọn pé yes eléyìí náà ti ń wọṣọ Bello lọ gbà nílé dry cleaner fún mi ni mi ò lè gbàgbé láéláé kò dẹ̀ sígbà tí mi ò ní sọ wọ́n ní kan lọ gba pé aṣọ 4 wá nílé dry cleaner fún mi àwọn aṣọ yẹn ló jẹ́ olórí aṣọ mi ńgbà náà tí mo fi believe pé tí mo fi nígbàgbọ́ pé mo ń bẹ́gbẹ́ pé tí n bá jáde wọ́n dẹ̀ dúró tì mí gan àwọn náà introduce mi sí bàbá wa Jídé Kòsọ́kọ́ ọ̀gá wa Jídé Kòsọ́kọ́ pẹ̀lú Àlàdé Àrómirẹ́ Ọlọ́run tó dáa fún wọn. Ọlọ́run dẹ̀ lò wọ́n gan Ọlọ́run lò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run lò wọ́n fún mi gan pàápàá jùlọ Àlàdé Àrómirẹ́ Ọlọ́run lò fún mi gan gbogbo ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀yin àwọn yẹn tí ẹ máa ń rò pé ọmọọṣẹ́ ẹ̀ ni mo jẹ́ ni ọ̀gá ẹ̀ ń kọ́ máa ní wọ́n wà kò gbà tí yẹn ò ní kí n má débi tí mo fẹ́ dé. nígbà tí ẹ ti wá padà dé sí ilẹ̀ Yorùbá yẹn láti ìlú Haúsá ṣé ẹ lè rántí eré àgbéléwò tí ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? mi ò lè rántí tó ìdí tí mi ò fi lè rántí ni pé ńgbà yẹn títí dìsìn náà bẹ́ẹ̀ ló ṣe rí èèyàn lè ṣiṣẹ́ 5 kó jẹ́ pé ètò èèyàn kọ́kọ́ ṣe ni ó jáde last kọjọ́ ló máa jáde gbẹ̀yìn ṣùgbọ́n iṣẹ́ tí mo mọ̀ pé ó sọ mí di ẹni mímọ̀ gangan eré orí ìtàgé ni ní National Theatre Muyideen Àrómirẹ́ ni ó ṣe eré náà orúkọ mi ló nímú iṣẹ́ yẹn ló pe àkọlé ẹ̀ Sokoti alágbẹ̀dẹ ọ̀run èmi ni mo wá pé Muyi èmi ò tí ì lórúkọ àwọn bàbá jẹrẹ wà ń bẹ̀ tó tán rẹ́ nìkan gbà yẹn pé ó ṣe já lórúkọ irú wọn ó dẹ̀ gbà sí mi lẹ́nu pé n tí n bá ṣe inú iṣẹ́ yẹn ló máa fi mí hàn Ọlọ́run dẹ̀ jẹ́ kí nǹkan tí mo ṣe kó fi mí hàn ní ìgbà àkọ́kọ́ tí àwọn èèyàn kọ́kọ́ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn nǹkan tí mo ṣe lórí ìtàgé ńjọ́ náà ó jẹ́ ìgbà àkọ́kọ́ táwọn èèyàn máa kọ́kọ́ ríru ẹ̀. àwọn bíi kíni. lórí iṣẹ́ yẹn bíi pé èèyàn pe ẹyẹ tí mo dẹ̀ já ní tútù tí mo dẹ̀ mú gbogbo ẹ̀jẹ̀ tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ lórí ìtàgé. ẹ dẹ̀ mú lóòótọ́. mo mú. mo ìgbà tí inú bí mi mò ń fọwọ́ gbá orí mi báyìí gbogbo tí mo bá fọwọ́ kàn lára mi ó ń yọ èéfín. ó yẹ má fọwọ́ gbá orí rẹ̀ gbogbo yẹn ò tí kò common nígbà yẹn ó wá jẹ́ káwọn èèyàn fojú sí mi lára gan àṣírí yẹn débi pé ìgbà tá a ṣe first show ìgbà tá a fẹ́ ṣe second show báyìí bàbá ajere dákú torí
èrò ti pọ̀ jù àwọn èrò tó wà lórí stage ibi tá a ti ń ṣeré gan tán fowó wọlé wọn ò níye a ní opportunity àti rí ààyè kan rẹpẹtẹ láti perform fún wọn ooru yẹn wá bí AC yẹn dẹ̀ ń ṣiṣẹ́ gan gbà yẹn but bí AC yẹn ṣe lágbára tó kò tiẹ̀ rán bàbá dákú ẹlòmíì la lò tó ṣe role wọn tó kópa wọn nínú stage kejì tá a ṣe kó tó wá di pé wọ́n padà dé láti wá bá wa ṣe ẹlẹ́kẹta wọ́n dákú torí gbogbo ìpele mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn wò gan. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá Sokoti àwọn olólùfẹ́ yín wọ́n láwọn ní àwọn ìbéèrè táwọn fẹ́ bi yín àwọn tó ní ìbéèrè ní àwọn tó dẹ̀ fẹ́ gbóríyìn fún yín náà àwọn náà wà ń bẹ̀ àmọ́ nítorí àkókò a ní lè fi gbogbo ẹ̀ a ní lè fi hàn yín díẹ̀ nínú ẹ̀ ni a fẹ́ kẹ́ ẹ rí báyìí ní ìsìn abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó bàbá. ẹ jẹ́ aṣọ ń kó bí ọwọ́ ọba ti ní ṣẹ̀jẹ̀. kò yẹ kó ṣẹ̀jẹ̀ ẹ jẹ́ ara sọ díẹ̀. Orúkọ mi ni Comrade Olúbọ̀dé Michael mò ń sọ̀rọ̀ láti ìlú Òṣogbo mo kàn fẹ́ béèrè nípa bàbá Sokoti ni a ti rí wọn ti pẹ́ àdẹ̀mọ́ tí ò jẹ́ ká rí wọn lórí móhùnmáwòrán mọ́ sórẹ̀ wọn ni àbí wọ́n travel out àbí kí ló ṣẹlẹ̀ àbí personal problem tó dà ká mọ ọ̀nà tá a lè gbà láti locate wọn tó bá dẹ̀ ní ọ̀nà tá a lè gbà ràn wọ́n lọ́wọ́ kí ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀. ẹ ṣe personal problem kọ́ general problem ni kì í ṣe èmi nìkan lè máa ń béèrè irú ìbéèrè lọ́wọ́ ẹ̀ ó máa ń wù wá náà kó jẹ́ pé gbogbo iṣẹ́ làwa náà ń kópa nínú ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa náà ẹ rí i pé iṣẹ́ yẹn náà kò lọ rẹpẹtẹ bíi tijọ́ mọ́ níjọ́ òun lẹ́kọ̀ọ́ yìí nìkan wọ́n lè máa ṣe location bíi 25 lè wà ní ọjọ́ ẹyọ kan tó ń yà lọ́wọ́lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ torí àwọn agbẹ̀yìn bẹ́bọ́jẹ́ yẹn ti bà nǹkan jẹ́ gan èmi gangan fúnra mi iṣẹ́ tí mo release last ọdún yìí ni mo release ẹ̀ ó ti lé lọ́dún mẹ́rin tí mo ti ṣe tí mo dẹ̀ mú dání with the hope pé things ma improve ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní worst sí ó ń worst sí in fact ní March tí mo máa tà mo tà níbi ìdá kan nínú ìdá mẹ́fà owó tí mo fi ṣe. Orúkọ mi ni Lateef mísọ láti Federal Poly Ọ̀fà a fẹ́ kí bàbá Sokoti pé wọ́n kú gbìyànjú sí industry Yorùbá wọ́n ti ṣe iṣẹ́ púpọ̀ lórí industry Dubai lọ wọ́n dẹ̀ ti wá wọn lọ́jà ǹsìn a fẹ́ máa rí wọn padà kọ́lọ́n bá kún wọn lọ́wọ́ àtàwọn tó kù náà. ẹ ṣe Ọlọ́run á kún ẹ̀yin náà lọ́wọ́ gbogbo iṣẹ́ tí yín náà kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run á máa ṣe náà ṣùgbọ́n ó lè má rí bí tàtẹ̀yìnwá until ìgbà tí Ọlọ́run bá wa ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ federal government adúpẹ́ lọ́wọ́ president tó jẹ́ pé láàrin oṣù mẹ́ta tó dé ó ti sọ̀rọ̀ industry lẹ́ẹ̀mejì láàrin oṣù mẹ́ta the first 3 months ó ti sọ̀rọ̀ àwọn pirates gbá ṣàwo àdẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Lai Mohammed nǹkan gbé dání sìn inú wa dùn for the first time ìgbà àkọ́kọ́ tí Yorùbá àkọ́kọ́ wà ní ipò tán wà yẹn nìyẹn so nǹkan tó gbé dání sìn wọ́n jẹ́ ara wa wọ́n súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n dẹ̀ mọ ìyà tá à ń jẹ Nollywood at 20 jọ sí tán pariwo kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ó ṣe yín káwọn Nollywood at 20 tán ṣe yẹn tó dé láyé 20 years làwọn kan ti hàn sí ní anti-60 àwọn Àjàní Ògún ẹwọ ọdún tán ti jáde ẹ wo àwọn Àjàní Ògún yẹn ti ń súnmọ́ 40 years nísìn àwọn Àjàní Ògún àwọn ayé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹmọ ọdún tán ti jáde commercial things ẹ̀ ní kété pé fíìmù tán ń ṣe tí fíìmù tán máa ṣe tó jẹ́ pé bí hall bá ti wulẹ̀ kó tóbi tó afẹ́ ìwó bẹ́ẹ̀ni nígbà tó bá yá wọ́n á stop àti máa ta tíkẹ́ẹ̀tì for a particular time pé ok ẹ jọ̀ọ́ ẹ bá wa dúró kẹ́ ẹ wo second show àwọn èèyàn á dẹ̀ tún dúró láti wo second show yẹn so Nollywood yẹn ṣe as 20 tó ti yẹ yín àwọn bàbá wa náà lè sọ yìí ọdún tí wọ́n ti wà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n inú mi dùn pé bàbá tó wà ń bẹ̀ ń sin yẹn ó súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan bàbá àdúgbò náà bàbá wa tán ti kú yẹn so wọ́n mọ ìṣòro tá a ní nínú iṣẹ́ yìí mo dẹ̀ mọ̀ pé ìṣòro yẹn náà wọ́n bá wa dojú kọ. àmín lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Sokoti ṣẹ́yìn láwọn ìbéèrè míì
tí ẹ fẹ́ bí wọ́n ṣé mo pé lẹ́ẹ̀kan ìgbà tí mo máa bẹ̀rẹ̀ mo ní iṣẹ́ kan la fẹ́ kọ́ ni àbí ìjìnlẹ̀ ọ̀rọ̀ òun la fẹ́ gbọ́ ẹ rí báyìí pé bí mo ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe ń rí bàbá òyìn lọ síbì kankan o ṣé ìbéèrè yìí wà tẹ́ fẹ́ bí wọ́n nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ bá wa dòwò pọ̀ lórí Facebook lórí Instagram lórí Twitter àti lórí YouTube pàápàá GbajumoTV wà ń bẹ̀ ApreelTV Plus náà gbogbo ọ̀nà yìí ló wà fún yín láti lè fi rí wa láti rí oríṣiríṣi iṣẹ́ táwa náà ń gbé sáyé lágbára lọ́wọ́ Elédùmarè àní pòfo àní ṣílẹ̀tẹ̀ àdẹ̀ní ṣìjẹ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Ṣèyí Àṣekún ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Adédoyin Kúkọ̀yí Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Abala ṣó láyà òun la wọ̀ báyìí nísìnyí ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ ẹ mú 3 ń bẹ̀ kí yóò má dàbí ẹni pé agbára wa lákòókò. 1 2 3 ẹ ṣé dúpẹ́ o. Ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ Onífá ni bàbá Ọ̀pẹ́bíyì Ọlọ́bàtálá ni bàbá Ṣóyọ̀ọ́yè Egúngún ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀jẹ̀túndé kí ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀pádọ̀tun. Ayọ̀ ni Ọ̀pádọ̀tun. Àwọn Ṣàyàn ó ní òòṣà kan tí wọ́n ń bọ nílé tiwọn. Àwọn tí wọ́n jẹ́ Ọ̀pátúndé Ọ̀pádọ̀tun. Àwọn onílù nìyẹn àwọn tó bá ti ń pè ẹ́ ní orúkọ Ọ̀pákúnlé Ọ̀pádọ̀tun nǹkan bẹ́ẹ̀ gbàgbọ́ mi ni pé àwọn onílù àwọn tán wá láti ìdílé onílù. Àwọn onílù kọ́ òrìṣà oko ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn olórìṣà oko àwọn ni wọ́n ń jẹ́ Ọ̀pá bẹ́ẹ̀ ni. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkejì tí máa kà fún yín ẹ̀yin ni abọ́bajọ́kóso ẹ̀yin ni abọ́bajáro abọ́bakú dùn lóyè ìjọ ikú abọ́bakú gogogo ní nǹkan oríkì orílẹ̀ wo nìyí. Oríkì ìdílé olókun ẹ̀sìn ni. Àwọn àti máa ń pè wọ́n ní abọ́bakú. Ẹ ti sọ yẹn náà pẹ̀lú tẹ́ ẹ sọ yẹn bóyá ni mi ò ṣe tán padà síbẹ̀ mọ́. Ìbéèrè kejì tó jẹ́ ìkẹta béèwọ̀ sàn ni ibi ríro ló ti ń bẹ̀rẹ̀ bí ibà ó bá máa ṣe ènìyàn ibi òtútù ní ti máa ń bẹ̀rẹ̀ wèrè wo ní mú ni tí kì í sọ ni tẹ́lẹ̀. Wèrè yẹn lágbára wèrè àwọn alábíàmọ nù. Ẹ ṣe àwò. Ọlọ́run ní jẹ́ aráburú. Àmín. Ṣé rí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọmọ ẹni tó jẹ́ abíàmọ obìnrin wà abíàmọ wà. Àwọn obìnrin wà abíàmọ wà. Àwọn obìnrin kan wà ìgbésí ayé wọn ò ní ìgbésí ayé ọmọ wọn ò ní nǹkan kan ṣe fún wọn. Àwọn yẹn lẹ́rìí pé wọn ó bímọ wọn lọ gbé sórí àtàn tí wọ́n gbé lọ sílé ibi tí ìjọba ti ń tọ́jú wọn. Ṣùgbọ́n tí wọ́n ń pè ní abíàmọ gangan tó bá gbọ́ pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí ọmọ rẹ o kẹ̀kẹ́ ló gbá o ọ̀kadà ló gbá ọmọ rẹ o kò mọ bóyá ayé ló ń wà bóyá ọ̀run aṣọ òtún lára ẹ̀ kò ní mà àwọn èèyàn ni wọ́n sì máa daṣọ bá ẹ sì sọ kàn gírì wọ́n máa bá ro aṣọ mọ́ra ni kò mọ ohun tó ń ṣe mọ́ àwọn èèyàn tó ń pè ní alábíàmọ nìyẹn ó ti gbòdì lọ lára ẹ̀ wèrè yẹn wà ní iṣẹ́ mọ̀ pé nígbà tí ń ṣe pé ó ti mọ̀ pé nǹkan kan ó sọ ọmọ tẹ́lẹ̀ so òjijì tó bá ṣe òjijì tóun náà gbọ́ ní tí ó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ wèrè alábíàmọ ni. Ẹ ṣé bàbá ẹgbàá adúpẹ́ ìdí tá a fi gbé abala ìkalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun ni pé àwa nígbàgbọ́ wípé àwọn tí wọ́n ní èdè Yorùbá wípé ó máa parẹ́ lọ́dún 10 ọdún 15 20 ọdún sísìn aláìmọ̀kan ni wọ́n. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo wẹrẹ àti àwọn àgbàlagbà tí wọ́n ní àǹfààní àti máa wo ètò yìí báyìí wọ́n ti rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ láti àwọn nǹkan tẹ̀ ń sọ látẹ̀ẹ̀kan. Àmọ́ ẹ jẹ́ ká wá padà wá sí tíátíá ẹ̀yin náà mọ̀ pé lórí ètò yìí a máa ń ṣe fàájì tó pọ̀ gan. ẹ tún bẹ̀rẹ̀ ìjókòó torí ní nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí mò ń ṣe yẹn ijó ni unfortunately mi máa jó ṣùgbọ́n kò sí iye tí mi ò lè run sí orí ijó. Ẹ máa gbóhùn sókè lọ ẹ jẹ́ kí ìgbà tí bàbá Sokoti fẹsẹ̀ rajó.
lè jó dọ̀la ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ràn mí lọ́rùn díẹ̀. amọ̀yìn ló níjó púpọ̀ amọ̀yìn ló níjó. Lọ́kàn tèmi kò wù mí kẹ́ ẹ fi mí lẹ̀ báyìí torí mò ń rí ẹ̀kọ́ gidi kọ́ látara yín. Àmọ́ lẹ́yìn ètò yìí èmi àti yín náà yìí ni Ọlọ́run ò ní pa yín fún wa báyìí. Ẹ ní dàgbà àyà, ẹ ní dàgbà òṣì. Iṣẹ́ yín kò ní dìṣẹ́. Ìgbà tí iṣu ọmọ bá máa jiná fún yín bàbá Sokoti, wọn ní fi yín ṣàwátì ìláṣẹ lọ́wọ́ Elédùmarè. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ní ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ bí wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. Nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Ọ̀pẹ́ Restores nílùú Èkó. Àwọn náà wọ́n láwọn nífẹ̀ẹ́ yín, wọ́n dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń gbé àṣà àti ìṣe wa bẹ ṣe ń gbéga. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ náwó sí orí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run èyí tí jẹ́ ìdìbàjẹ́ kò ní wọ́ sẹ́yìn o. Ẹ máa rí ìgbéga lẹ́nu iṣẹ́ yín ni. Gbogbo ẹ̀yin tí ò fẹ́ kí ètò yìí ó kú torí gbogbo nǹkan tí ò jẹ́ kí ètò yẹn kú náà ni tó máa mú àwọn èèyàn ní ìfẹ́ àti wá tó máa wú wọn lórí pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin tẹ́ fẹ́ kí ètò yìí ó kú ẹ̀yin náà ò ní kú láéláé. Ẹ ní kú iléeṣẹ́ yín ò ní kú, iléeṣẹ́ yín ò ní jóná o. Iléeṣẹ́ yìí náà tí ẹ̀yin náà wá tó ń fi nǹkan ránṣẹ́ sí ẹ̀yin náà mọ̀ pé in the other way round ó ń gbé ẹ̀yin náà lárugẹ. Ọlọ́run ní jẹ́ kí iléeṣẹ́ yìí náà kú, iná ò ní jó o. Olóòtú gbogbo ìgbà ni mo fi máa ń wò yín ṣe rí Ọlọ́run Elédùmarè kò ní gba àwọ̀ yín, Ọlọ́run ní gba ìwà yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń dùn mọ́ àwọn èèyàn nínú pàápàá jùlọ irú èmi kò gbogbo gbà pàápàá jùlọ ijó yín yẹn Ọlọ́run á máa fún yín ṣe, Ọlọ́run á máa bá yín ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ní sàṣetì àṣetì bọ́jú àṣetì ìbòrùn, ẹ ní sàṣetì láyé, Ọlọ́run á máa gbé yín ga. Ẹ yẹ kí Adédoyin Kúkọ̀yí máa fi àsìkò yìí dágbére pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá mi sí, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò pátápátá òun náà ni màá tún bá yín ní ọjọ́ mi tí n bá tún mú ètò Gbajúmọ̀ wá. Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyé o.